A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ìjọba àpapọ̀ ti ní àwọn ti ṣe àlékún àmójútó àti àyẹ̀wò gbogbo ẹnu ibodè wọ orílẹ̀-èdè láti fi fèsì sí àjàkálẹ̀ àrùn Ebola tó ń lọ ní ilẹ̀ Democratic Republic of Congo. Adarí ètò ìlera ní ẹnu ibodè Dókítà Akpan Issa ni ó ṣe àfihàn yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àná. Issa fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n tún ti fi òṣìṣẹ́ ránṣẹ́ sí ẹnu ibodè láti fi agbára kún agbára ní ẹnu ibodè orílẹ̀-èdè. Àwọn aláṣẹ ètò ìlera ní DRC kéde àjàkálẹ̀ àrùn Ebola ní Kasai Province níbi tí wọ́n ti rí afurasí 28 àti ikú ènìyàn 16. Lára wọn ni òṣìṣẹ́ ètò ìlera 4 tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ títí di àná ọjọ́ 5 oṣù kẹsàn-án ọdún 2025. Àjàkálẹ̀ àrùn yìí ń wáyé lákòókò tí àwọn ará gbùngbùn àti ìwọ̀ oòrùn Áfíríkà ń dojúkọ ìṣòro àìsàn bíi onígbáméjì, cholera, malnutrition àti population displacement. Oṣù kẹrin ọdún 2022 ni Ebola ti jà kányìn ní àríwá ìwọ̀ oòrùn Equator Province ní DRC kí wọ́n tó kápá rẹ̀ láàrin oṣù mẹ́ta. Ní Kasai Province ni wọ́n ti ṣe àkọọ́lẹ̀ Ebola ní ọdún 2007 àti 2008. Lápapọ̀, orílẹ̀-èdè DRC ti kojú àrùn Ebola fún ìgbà 15 láti ìgbà tí wọ́n ti kọ́kọ́ ṣe àkíyèsí rẹ̀ ní ọdún 1976. Ebola jẹ́ àrùn tí ó ní agbára lára ènìyàn tí wọ́n ń kó nípasẹ̀ ẹ̀jẹ̀, òógùn àti lára ẹranko. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Saturday Punch. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti ṣe ìdáwọ́kọ̀ fún ìkọlù adigunjalè ní Ọ̀bà agbègbè Awka bí wọ́n ti rí ọkọ̀ 2 tí wọ́n ti jí tẹ́lẹ̀ gbà ní ọwọ́ wọn. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Tochukwu Ikenga ni ó ṣe àfihàn yìí lónìí wípé ikọ̀ ọlọ́pàá ìpàráàrò ń tẹ̀síwájú àti máa ba ìmọ̀ àwọn ọ̀daràn jẹ́ lẹ́yìn ètò ààbò tí Kọmíṣánná ọlọ́pàá Ikeoye Urutugu ṣe àgbékalẹ̀. Ikenga fi kún wípé pẹ̀lú àjọṣepọ̀ ní ikọ̀ ọlọ́pàá Ọ̀bà fi rí ọkọ̀ wọ̀nyí gbà lọ́wọ́ àwọn ọ̀daràn níbi ọ̀tọ̀ọ̀tọ̀. Bí ìgbìyànjú ṣe ń lọ lọ́wọ́ àti rí wọn mú, wọn ní ọjọ́ 4 oṣù kẹsàn-án ní adigunjalè 4 tí wọ́n fi kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ 3 tí kò ní nọ́mbà ṣọṣẹ́ bí wọ́n ti dí ojúnà mọ́ awakọ̀ kan ní Ìfitè Àmẹ́yìn tí ó fi jọ̀wọ́ ọkọ̀ rẹ̀ sá àsálà fún ẹ̀mí rẹ̀. Ọjọ́ kejì ni ọlọ́pàá láti Ọ̀bà tún gba ìròyìn wípé wọ́n ti jọ̀wọ́ ọkọ̀ kan sílẹ̀ nítòsí ilé ìtura Mọ́mì ní ojúnà márosẹ̀ Owerri sí Onitsha Ọ̀bà. Lẹ́yìn tí ọlọ́pàá gba ìròyìn yìí ni wọ́n lọ wọ́ ọkọ̀ yìí lọ àgọ́ wọn fún ìpamọ́, ṣùgbọ́n wọn kò tíì mọ ẹni ní ọkọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá wá fi ìmoore wọn hàn sí ará ìlú lórí ìròyìn oníkánmọ́kánmọ́ tó ṣeé fọkàn tẹ̀ tí wọ́n fi ń tó wọn létí wípé èyí ṣe iyebíye láti fi gbógun ti ìwà ọ̀daràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde lónìí. Lẹ́yìn bíi oṣù 17 tí ìṣèjọba Tinubu kọ́kọ́ fi èròǹgbà wọn hàn àti ṣe ìṣẹ̀dálẹ̀ ọlọ́pàá ní ìpínlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ lọ́gbàlọ́gbà títí kan ológun àná ni wọ́n ti ń túbọ̀ ń gbóhùn sókè fún ìpè yìí. Èyí ń wáyé lẹ́yìn ìpàdé ọjọ́ Ìṣẹ́gun láàrin Ààrẹ Bọ́lá Tinubu àti àwọn èèyàn pàtàkì láti ìpínlẹ̀ Katsina níbi tí ààrẹ ti ṣàlàyé wípé ìjọba àpapọ̀ yóò mú níṣẹ́ láti tètè pín agbára dé ìpínlẹ̀ kí wọ́n sì ró àwọn ẹ̀ṣọ́ inú igbó lágbára. Tinubu ní òun yóò ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ lórí ààbò, ó sì ṣe pàtàkì láti ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ gẹ́gẹ́ bí ó ti sọ fún ikọ̀ tí gómìnà Dikko Rada darí wá. Lánàá ni akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re Jàre Àjàyí fi ìdùnnú rẹ̀ hàn sí ìgbésẹ̀ ààrẹ nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Àjàyí fi ìrètí rẹ̀ hàn wípé Tinubu yóò mú gbogbo ìdíwọ́ kúrò lọ́nà láti fi òfin múlẹ̀ kí ó tó di ìparí ọdún 2025.
Ajayi ṣe àpẹẹrẹ àtẹ̀jáde tí mínísítà fún ìròyìn Mohammed Idris fi léde nínú oṣù kejì ọdún 2024 lórí ìgbésẹ̀ Tinubu láti ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ lẹ́yìn ìjíròrò pẹ̀lú àwọn gómìnà ìpínlẹ̀ ní ilé agbára. Ó ní fún Tinubu láti tún padà sórí ìgbésẹ̀ yìí ní gbangba, ó túmọ̀ sí wípé ìjọba àpapọ̀ ti ṣetán àti bẹ̀rẹ̀ iṣẹ́ lé e lórí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Saturday Punch. Oníṣòwò àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ Suji Motor Luxury Construction Limited Ọlásìjìbòmí Ògúndélé ti padà fọhùn lẹ́yìn tí àjọ EFCC kéde wíwá rẹ̀ lánàá. Ìròyìn jábọ̀ wípé àjọ EFCC dárúkọ oníṣòwò yìí gẹ́gẹ́ bí ẹni wọ́n ń wá lórí ẹ̀sùn dídarí owó sí ibòmíràn àti màgòmágó owó. Nínú àtẹ̀jáde tí alukoro àjọ EFCC Délé Oyèwálé bu ọwọ́ lù ni wọ́n ti rọ ọmọ Nàìjíríà tí ó bá mọ ohun kan tàbí méjì lórí àti rí Ògúndélé kí wọ́n kàn sí wọn, ṣùgbọ́n lẹ́yìn wákàtí díẹ̀ ni fọ́nrán kan jẹ jáde lórí ẹ̀rọ ayélujára níbi tí Ògúndélé ti sọ̀rọ̀ tàánú-tàánú wípé irọ́ ni wọ́n pa mọ́ òun. Estate developer yìí bú sẹ́kún bí ó ti ṣàlàyé wípé wọ́n lọ ẹ̀sùn yìí mọ́ iṣẹ́ agbaṣẹ́ṣe tí ó wà láàrin iléeṣẹ́ rẹ̀ àti ìjọba ìpínlẹ̀ Enugu. Ó ní òun kì í ṣe olè, òun kì í sì ṣe ẹni ń sá kiri fugitive. Ògúndélé ṣàlàyé wípé wọ́n gbé iṣẹ́ ilé kíkọ́ fún òun sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ kí gómìnà tó yẹnu padà wípé òun fẹ́ kí òun kọ́ ilé alájà 69 69-story building kí ó jẹ́ ilé tí yóò ga jùlọ ní ìpínlẹ̀. Òun ṣe àwòrán rẹ̀ ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ó ní kí òun gbé tì sí ẹ̀gbẹ́ kan, ló bá tún ní òun fẹ́ kọ́ ilé ìwé, bẹ́ẹ̀ òun kò kọ́ irúfẹ́ ilé ìwé bẹ́ẹ̀ rí, owó rẹ̀ gara lòun bá gbìyànjú. Nígbà tí ó yá ni ó wí fún gómìnà wípé iṣẹ́ yìí kò ṣeé ṣe nítorí owó rẹ̀. Ó ní àpò símẹ́ǹtì wà ní 7,000 nígbà tí àwọn bẹ̀rẹ̀ iṣẹ́, kò pẹ́ ní owó rẹ̀ wọ 10,000. Òṣìṣẹ́ 42 lòún gbà síṣẹ́, bẹ́ẹ̀ lówó ò wọlé. Ọ̀pọ̀ ìgbà ni òun pẹ̀lú àwọn òṣìṣẹ́ ti kojú ìkọlù láti ọ̀dọ̀ àwọn agbébọn. Wàhálà pọ̀ jù lórí iṣẹ́ yìí bí ó tilẹ̀ jẹ́ wípé kò dárúkọ gómìnà tí ó gbéṣẹ́ fún un. Ó ní ìjọba gbé e lọ ilé-ẹjọ́, òun sì ní kí àwọn jọ ṣàlàyé oye tí òun ti ná láti mọ ṣéńjì tí ó bá kù kí òun tó ṣàdédé rí i wípé àjọ EFCC ti ń wá a. Ògúndélé ní òun yóò fi ara hàn ní iléeṣẹ́ EFCC láti tú orúkọ rẹ̀ ṣe nítorí iṣẹ́ yìí ti fẹ́ yà ní wèrè láti bí ọdún 2-3 tí òun ti wà lẹ́nu rẹ̀. Ọdún 5 ni òun fi ní ìdádúró lórí iṣẹ́ tí kò yẹ kí ó gba òun ju ọdún 2 lọ látara ọ̀hángógó àti ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. National Library of Nigeria (NLN) ti gbóríyìn fún obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu lórí ìpinnu rẹ̀ àti ṣíde ìkówójọ fún ìparí olú iléeṣẹ́ tí ó ti ní ìdádúró láti ọjọ́ pípẹ́. Alukoro àjọ NLN Ovell Dio ní ìgbésẹ̀ yìí ṣe àfihàn wípé àwọn tó lààmìlaka lórílẹ̀-èdè ṣe àkíyèsí ìgbìyànjú ọ̀gá àgbà fún NLN, Ọ̀jọ̀gbọ́n Chinwe Anunobi. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìlú Àbújá, Dio fìdí ẹ̀ múlẹ̀ wípé bí obìnrin àkọ́kọ́ ṣe lọ́wọ́ sí i yìí yóò pe àkíyèsí aráàlú sí iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ kí ó tún jẹ́ ìwúrí fún gbogbo ọmọ orílẹ̀-èdè ní gbogbo ẹ̀ka láti lè kópa nínú ìparí iṣẹ́ rẹ̀. Wọ́n ní ìparí iṣẹ́ yìí ṣe pàtàkì sí ìdàgbàsókè ìmọ̀ àti àṣà orílẹ̀-èdè. Ó tún jẹ́ orísun fún ìmọ̀. Wọ́n ní àtìlẹ́yìn obìnrin àkọ́kọ́ yóò mú iṣẹ́ yá láti ṣe móríyá fún àwọn alábàáṣepọ̀ wọn nílẹ̀ yìí àti lókè òkun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ẹgbẹ́ àwọn oníṣòwò bẹtiró àti afẹ́fẹ́ gáàsì NUPENG ti kéde wípé àwọn ọmọ ẹgbẹ́ wọn yóò gùnlé ìyanṣẹ́lódì jákèjádò orílẹ̀-èdè bẹ̀rẹ̀ láti ọjọ́ Ajé tó ń bọ̀, ọjọ́ 8 oṣù kẹsàn-án ọdún 2025 láti fi ṣe ìfẹ̀hónúhàn tako ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní ìgbésẹ̀ tako ẹgbẹ́ tí wọ́n tọpinpin dé ọkọ̀ àjàgbé compressed natural gas (CNG) tuntun tí iléeṣẹ́ ìfọpo Dangote ṣẹ̀ṣẹ̀ kó wọlé láti òkè òkun. Ìpinnu
nínú ẹgbẹ́ yìí ni wọ́n ṣe àfihàn nínú àtẹ̀jáde tí ààrẹ ẹgbẹ́ Ọmọọba Williams Akporeha àti akọ̀wé Afọlábí Ọláwálé jọ buọwọ́ lù. NUPENG ṣe ìrántí ọjọ́ 14 oṣù kẹfà ọdún 2025 tí Alhaji Aliko Dangote kéde èròǹgbà rẹ̀ àti kó ẹgbẹ̀rún 4 ọkọ̀ trucks CNG wọlé láti òkè òkun. Lẹ́yìn èyí ni ó ṣe àlékún rẹ̀ sí ẹgbẹ̀rún 10 láti máa fi pín epo bẹtiró àti dísù jákèjádò orílẹ̀-èdè. NUPENG ní bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn kọ́kọ́ fi ara mọ́ ìgbésẹ̀ yìí kí àwọn pẹ̀lú àjọ NATO àti àwọn mìíràn tó tún wá dá rò lórí ipa tí ó lè ní. Ìdí nìyí tí NUPENG àti NATO fi wá pe ìpàdé pẹ̀lú Dangote kí ìpàdé tó wáyé ní ọjọ́ 23 oṣù kẹfà ọdún 2025 pẹ̀lú Alhaji Sayu Dantata tí ó ṣaṣojú Dangote. Níbi ìpàdé yìí ni ẹgbẹ́ ní wọ́n ti sọ fún wọn wípé iléeṣẹ́ mìíràn ni yóò ṣe àmójútó àwọn ọkọ̀ wọ̀nyí ṣùgbọ́n nígbà tí wọ́n fi máa gba dẹ́rẹ́bà láti wa ọkọ̀ wọ́n fi tipátipá mú wọn tọwọ́ bọ̀wé wípé wọn kò gbọdọ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ tí ó ti wà tẹ́lẹ̀ ní ẹ̀ka epo àti afẹ́fẹ́ gáàsì. NUPENG ṣe àpèjúwe èyí ní ìtàpá sí ẹ̀tọ́ òṣìṣẹ́ lábẹ́ òfin bí wọ́n ti rọ àjọ ìjọba kí wọ́n ṣe àlékún orogún òwò, lo agbára wọn kí wọ́n dènà ìmúnilẹ́rú ní ẹ̀ka epo. NUPENG wá fi dá aráàlú lójú wípé àwọn kò ní lọ́kàn láti fi ìyanṣẹ́lódì dá wàhálà sílẹ̀ sí aráàlú lọ́rùn ṣùgbọ́n láti dáàbò bo ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ lábẹ́ òfin. Wọ́n wá rọ àwọn àjọ yòókù bíi àjọ òṣìṣẹ́ NLC, olókoòwò TUC àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n fi ìṣọ̀kan wọn hàn sí ìgbésẹ̀ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Orílẹ̀-èdè Morocco ti di ilẹ̀ Áfíríkà àkọ́kọ́ láti pegedé fún ìdíje 2026 FIFA World Cup látàrí bí wọ́n ṣe gbá àmì ayò 5-0 pẹ̀lú Niger ní Rabat. Atlas Lions tí ó fìtàn balẹ̀ àti dé ìpele semi-finale ní Qatar ní ọdún 2022 mọ̀ wípé pọ́ìntì 3 ti tó wọn láti fi pegedé kúrò ní Group E pẹ̀lú ayò 2 láti yọ̀ǹda lẹ́yìn tí Tanzania gba 0-0 lówùúrọ̀ àná. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.